Ṣẹ́rí ọ̀rọ̀ Momo. Ṣẹ́rí ibi tá a dé ẹ̀yin fans lè fà lórí ọ̀rọ̀ Momo. Ṣẹ́rí Momo is already used to controlling things on social media. She's already used to running the show. She's already used to gbogbo nǹkan tí bá sọ náà máa gbọ́. That is how she rules on social media. But now, that power is no more there. The power is no more there. Ọ̀tọ̀ ni pé kéèyàn lọ gracefully. Ọ̀tọ̀ ni pé kéèyàn máa jàporó. It is over for Momo. And it's not like ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe pé àwọn èèyàn kan kàn fẹ́ mú Momo wálé àbí anything. It's just the power has shifted, but she's failing to realize it. That is why she's throwing tantrums. She's used to running the show. She's used to gbogbo nǹkan tí bá fẹ́ ni wọ́n gbọ́dọ̀ bá mi fẹ́. That is how it has been running for years on this social media space. Kíní yẹn ti wá kó sí lórí to the point that she feels she's superior more than anybody. She's forgetting pé èèyàn kàn ṣe kíni wọ́n kàn sọ pé àgbàlagbà ni ẹ fi ilẹ̀ ni kì í ṣe pé kíní òun náà ṣe kíní bẹ́yẹn. That is where she's getting it confused. Now that people are not doing what she wanted, ó dàbí ọmọ tẹ́ bá gba biscuit lọ́wọ́ ẹ̀ ni. She's used to when she cry, you give her biscuit. When she cries, you give her biscuit. Now, ó wá ń ké, ẹ wá fún biscuit. She become confused. She start throwing tantrums. Bọ́rọ̀ Momo ṣe rí ni. You people are bothered. Pé Momo fẹ́ bá yé Ìyábọ̀ jẹ́. Momo cannot do anything to Ìyábọ̀ Òjó. Ṣé Momo ló gbé Ìyábọ̀ débi tó wà ni? Gbogbo nonsense tó ń sọ pé kò sẹ́nibody tó mọ̀ ẹ̀ ta ló mọ̀ Momo. It's so, you that you're a nobody. Ìwọ ló ń sọ fún odidi celebrity. Momo, ìwọ ló ń sọ fún odidi celebrity pé kò sẹ́nibody tó mọ̀ pé torí Lizzy náà ṣe mọ̀ Ìyábọ̀. Lizzy fún ara ẹ̀ gan confirm pé Ìyábọ̀ ọba tó ń jẹ́ Ìyábọ̀ ṣe kíní òdẹ̀ tó ń sọ pé kò sẹ́nibody tó mọ̀ Ìyábọ̀. Ṣé rí nǹkan tó ń ṣe ìyá yín ẹ jẹ́ n sọ fún yín. The power has changed, the power has shifted. Agreed. Now she's looking for any means to pull it back. Momo ibi tẹ́ ti ń wá ibi tẹ́ ti fẹ́ pull bá wà kẹ́ má lọ pull plug ìlera yín lórí ńjọ́ kan. Ṣé ó yẹ yín if you don't get it, forget about it. Kẹ́ má lọ fọwọ́ ara yín pull plug ara yín. You cannot control anybody and you cannot tell people what to do. And you cannot use people to gain what you want. Sherry, Facebook is different from reality. When it comes to Iyabo, she's not on our level. When it comes to reality, we are just speakers. Those they do real life, we do social media. Ìyàtọ̀ wà ńbẹ̀. Ẹ lè fi kú wé orun. Iyabo is a celebrity. Kò síbi tó wọ̀ lẹ́ni. Ilẹ̀kùn máa ṣí fún ni wọ́n dá mọ́ anywhere tó bá wọ̀. Home and abroad. Nílùú tẹ́ wà gan kò sẹ́nibọ̀dì tó mọ̀ yín tá a bá sọ pé kíní. Then moving to Ibile, those people do real life. They have real businesses in Nigeria. People know these people. Ibile is a businessman. Momo is just a noise maker on social media space. Mo máa sọ pé èèyàn tó bá wà ní level àbí tó bá ga jù ẹ lọ kò ní mú ẹ wálẹ̀. Àwọn tí ò tó ẹ ló máa wọ́nà láti mú ẹ wálẹ̀. Like Momo is a nobody. If they remove social media space today, nobody will remember that Momo was once there. She's a nobody. But she feels like the way Bashiman respects her, Bashiman she feels like she's somebody who go sí lórí. That's why she's comparing herself with Queen Mother. Who are you? You think it's easy for somebody to do a movie and the whole world pull out? In Nigeria, that was about Nigeria, one ṣàbòsí náà fi jáde. Àwọn tí UK ńkọ́. Sold out lẹ́ẹ̀mejì. Premier lásán nìyẹn. Sold out lẹ́ẹ̀mejì ní Premier.
So the problem you have is that you keep putting yourself, keep thinking that, okay, if we bloggers cannot succumb to you, celebrity must succumb. That is where you are getting it confused. If you give it to blogger, we will give it to you back. You will now go and catch celebrity. You will now be using it to jaja fracas. Could make sense now. Iyabo is not a vulnerable. She's not a weak person. But she will not answer you because you have nothing. Oh, the lè fi Ìyábọ̀ gba monetization ànígbà ẹ̀ láyé. Àwa tá à ń takò ẹ̀ ní kò kọjú sí fi Ìyábọ̀ àti ìbílẹ̀ ẹ̀lẹ̀. Àwọn yẹn lẹ̀ wọ́n ní dẹ́ lóhùn. Àwọn yẹn gbé nǹkan dání. Those people do real life. Ìwọ tó ń kígbe, you are not in fracas, you don't like fracas, you know they do fracas. What are you doing? Dragging Iyabo into the fracas matter. What are you doing? If you drag Iyabo today, you go drag Ibile tomorrow, you go drag this one tomorrow. You are a confused entity. Àwọn ewúrẹ́ gan, àwọn kan mọ̀ pé kí ló ń ṣe màmá náà? Mo mọ̀ pé wọ́n máa sọ láàrin ara wọn pé kí ló ń ṣe ìyá yìí náà? Ó fẹ́ gbàṣírí Ìyábọ̀ jáde. That is the most absurd thing tí mo ti gbọ́ 2026. Ìyábọ̀'s life is like an open book. Kí ló fẹ́ sọ ń pa Ìyábọ̀ tó fẹ́ jọ wá lójú? Pátápátá, the two of you gossip behind, and so do you think that is going to move us to hate Iyabo? Tá mọ̀ bó ṣe máa ń hùwà lórí social media pé orí ẹ̀ ò pé. Ó máa try to wà pé òun fẹ́ gbé àṣírí Iyabo jáde. Mọ̀mọ́ oníkara ẹ forí gbálẹ̀ gan. Ọlọ́. Okay, what are you trying to achieve there? Like, we are going to freak. Like, we are going to stop liking Iyabo, or we are going to stop promoting Iyabo, or we are going to back you up. Like, wàá tún ṣẹ̀sìn ni. Oh, money. Dorcas Dasson ló gbé ló try láti bàtọ̀ tẹ́ ẹ̀jẹ̀ tó ṣẹ̀sìn bọ́m̀bẹ́ tábà sọ pé òdìdí Ìyábọ̀ Òjó. Ṣé mo nǹkan tó ń pè ní cancel culture? Don't try it. Sórí owó kékeré tí mo ní, sórí ògo bíntín, ògo ráńpẹ́ tó ṣì ń lò. Don't try it. Queen Mother is not your mate. Gbogbo nǹkan ló fi jù ẹ́ lọ, ọjọ́ orí nìkan. Ọjọ́ orí òun náà kò lè wùwà. Ọjọ́ orí tó o ní gan kò wùwà bí pé o lọ́jọ́ orí. Tí o máa ń wùwà bí ń bẹ́ sáyà sometimes. Ṣé ń bẹ́ sáyà kan ló ń tutọ́ kiri? Ṣé mọ̀mọ́ ò ti máa tutọ́ sínú kàrà ọ̀sìn? O fẹ́ fi Ìyábọ̀, o fẹ́ halẹ̀ mọ́ Ìyábọ̀. No, o fẹ́ búlí Ìyábọ̀, o fẹ́ halẹ̀ mọ́. Lizzy ti ṣe jù ẹ́ lọ. These people are really, really mad. I don't know. Mi ò mọ script tó nǹkan. Mi ì dẹ̀ mọ plan tó ní. And I don't know your backup plan. But this is never going to end well for you. Number one, Queen Mother is not going to answer you. But now we go fight for Queen Mother on the social media. And she cannot stop us. If you try to stop us, I go tell her, Queen Mother, go and sit down. This has nothing to do with it. Ìwọ kọ́ ló gbé Queen Mother wá sórí social media. In fact, ìwọ ló wà lára èèyàn tí Lizzy tó fi ń bully Queen Mother lọ́jọ́ tèmi. Torí ó máa ń sọ ń gbà yẹn. I keep saying it. Ìyábọ̀ ó lọ comment sọ́dá ẹ̀ Sábọ̀. Ṣé kò rí bẹ́ẹ̀ Sábọ̀ ṣe ń gbọ́mọ òun ṣépè ni? Ìgbà tí nǹkan kan láàrin ìwà àti Lizzy kan ló lọ náwó mú Queen Mother. Ọmọ eléwé ń jẹwé. I think it's high time people knack you sense. Wọ́n ní ọjọ́ tí Lizzy ti kàn ṣó mẹ́lẹ́dàá ẹ̀ lórí ló ti ń ṣe yánmayànmá. Ìwọ gángan làdàbí yẹn ń ṣiṣẹ́ lé lórí nsìn. Ó rí bó ṣe ń ṣe yánmayànmá. Even your team member gan, they are not even supportive. They don't like you. Like, what nonsense is this woman doing? What an unstable human being. Mo sọ kíní kan fún ẹ. Sórí ìbílẹ̀, it goes nowhere. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ń dún ẹ̀yìn làwọn ará ṣe. O fẹ́ play voice ìbílẹ̀. O bọ̀ wá drag ìbílẹ̀. Kó mú lẹ́tà wá. Kó sùn ẹ̀. Ní ọ̀rọ̀ ayé kí ló ní tó fẹ́ sùn? Kí ló ní ṣe pàǹdà tó kó tira tó ní? Ṣé yẹn náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀? Kí ló ní? You get nothing. You are nobody. Ìwọ ló máa polè kó wájà, ìwọ ló máa polóko kó wá mu.
babaláwo ẹ tó ṣàfẹ́rẹ́ rí fáyán ló ṣàrìnà kò fẹ́ díyẹ ṣé ọlọ na you dey do vendor advert na you dey still buy vendor yẹn jẹ mama ṣé kì í ṣe ìdílé léyìí I don't understand níbi tí mo ti mọ̀ kó dàbẹ́ ni pé èdè ti mú yín níbi tẹ́ ẹ ti bá MHM jà. Now if you are seeing the pattern you will realize that this woman is under some kind of spell, terrestrial powers. You are under a spell. Something is not right with you. This is not even, it's out of fracas. Ẹ tún bá gbogbo wọn nu fracas ò ti bá wọn jà. Ṣé bó sọ pé Dorcas nìkan ló fẹ́ bá jà? Ṣé bó ń pe gbogbo wọn pé kọ́ máa bọ̀ nílé ni? Ta ló wá sọ́dọ̀ ẹ̀? Now ó tún ti kúrò nu fracas, ó ti lọ mú business people, ó tún ti lọ mú celebrity. Mama, whatever you have, bring it out. Kò ní yẹ tó bá gbé jáde. Àwọn wo ló bẹ̀rù ẹ̀? Ta ló ń sá fún ẹ̀? Ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó wígó wo bring it a billion times. We are here a trillion times. We are here a zillion times. Ó ti gbàgbé ni. Ìwọ ò ní fans ò lérò lẹ́yìn, ò ní speaker gan níbi tó kéré dé. Speaker kú ìmọ̀dọ̀ ò rí bó ṣe yampian ni. Wàá jẹ̀yà lórí TikTok, wàá jẹ lórí Facebook, wàá jẹ lórí Instagram, gbogbo ibi ló ti máa jẹ̀yà káàkiri. Nǹkan tá a promise ẹ ni. Don't try it. Don't freaking try it. Iyabo is not your mate. And Iyabo cannot stop Dorcas. She better not let jáde pé Iyabo don't talk to Dorcas. She don't shake any kan. Ẹ̀yin lẹ lọ máa wá tẹ máa fans the queen mother. Then níjọ́ kó ṣiṣẹ́ tẹ máa kó issue lọ́ba. Kí ni ọ̀rọ̀ kí ló kan queen mother pẹ̀lú Ọlábánjí farms? Téèyàn bá ti mọ̀ ẹ́ báyìí gbogbo ìṣòro tó bá ti ní wàá kó lórí ẹni kọ́ lọ máa bá ẹ ṣe lé kọ́ lọ máa bá ẹ ṣe lé. Àwọn wí tán ó lóun rí cheap labour Momo how market ṣó ti rí millions tí kìíní yẹn ti wọ̀. Nǹkan tí Ìyábọ̀ ti gbé ṣe nílé ayé ẹ̀ ìwọ tìran ẹ ti ẹ̀ tó 1% pẹ̀lú gbogbo nǹkan tó pariwo pé ó ní. Ṣé o mọ what it cost kéèyàn nílé sí Banana Island per square meter náà ń talẹ̀ ń bẹ́ẹ̀. Ìwọ láì ní tìjú ara Galatia ẹ̀ òun ò ṣe fracas òun gbàṣírí Ìyábọ̀ bọ̀ òun máa bá yé ìbílẹ̀ jẹ níbo màmá ò ní ṣerú ẹ̀ mọ́. Ìyábọ̀ kan ló máa fi lajú ògo ẹ̀ tó ti parẹ́ lọ́ra fílẹ̀ mi tó parẹ́ sí. Àwọn wo ló ń fún mọ̀mọ́ ẹ̀ ní advice now because I don't understand. Ṣé ẹ̀mí ìsìn kànáà mọ́ ògì mọ̀mọ́ ni? You'll be behaving like a nuisance and you want people to believe. Àwọn wèrè náà ní wèrè náà ló ń kójọ wèrè ló ń dá wèrè mọ̀ àwọn tó wà lábẹ́ ẹ̀. If this is what they are listening to wèrè ògidì wèrè ni wọ́n. Ní return of Arinzo advert written táwọn tó wà lábẹ́ ẹ̀ tó wọ́n fi share ni pé you told them not to share. Gbogbo àwọn ọmọ ewúrẹ́ bó ṣe sọ pé àwọn láìkí pé mọ̀dà tó wọ́n share return of Arinzo. Ká sọ pé Joyce B nìkan ló lọ Nàìjà náà. Mọ̀mọ́ ló force wọn pé kó má share. But Dorcas, every Odo nation was sharing return of Arinzo. MHM tí Momo Mbuleni was sharing return of Arinzo back to back, pause and ponder, everyone. Èèyàn gan tí ò sínú fracas gan share return of Arinzo. Ìwọ jókòó síbẹ̀ òṣì ló ń ṣe ní kán wá fún ẹ lówó náà wọ́n ti wá fún ẹ lówó ń sìn ebi mọ̀mọ́ ṣe ọmọ mọ́nàmọ́ná kí ló máa ṣe ebi ló máa pa yín kú torí bí 2026 is not your year no vendor no advert no monetization the game has changed you don't understand. You want people to treat you with respect, treat them with respect. You don't have to destroy people's life because you want to collect money from them. That game is over. You want Iyabo to give you money, but you want to first of all destroy her life
so that a lè wá sanwó fún ẹ. Nobody is paying for shit. Bẹ́ẹ̀ni, nobody is paying for that. That game ó ti lọ, kò lè ṣe kíni mọ́, kò lè ṣẹlẹ̀ mọ́. Ó ti lọ nìyẹn. Ẹ ló ráyè. Tí wọ́n fẹ́ kọ́ pọ́n ilé ìwọ náà pọ́n àwọn èèyàn lé náà. Ìbílẹ̀ ò ṣe advert lásán, ó ti bẹ̀rẹ̀ sí mo ti bẹ̀rẹ̀ sí fẹ́ bá tiẹ̀ jẹ́. Do you know what the man is going through? 30 million kan wá kó fún ẹ just like that torí pé ó ń káwó yẹn lórí igi. What has your advert done for him? Àbí contract tẹjọ ní showbridge ẹni ṣe bó fún ẹ lówó ẹ. Tó bá sọ pé òun ò lọ mọ́, kí ló dé tó fi vendor lẹ̀ tó bá sọ pé àwọn ò lówó mọ́? The same tactics pẹ̀lú PSO. Ó increase ọ̀sán kan òru kan ló increase owó yẹn, ọmọ yẹn sọ pé òun ò ní. Bó ṣe lọ náwó gan ìbílẹ̀ nìyẹn. Now ó tún ti increase advert ìbílẹ̀ sí 30 million from 15 million to 30 million torí Facebook advert. Àyẹ̀ sọ pé òun ò san. And now looking for ways to bully and to destroy them so that they will be forced to pay the money. Momo, the game don't change. Bẹ́ẹ̀ni, ebi ti ṣẹ́jú, ebi á pa yín. Gbogbo mortgage tẹjọ ń pín san ẹ nílé san mortgage tí ì rí nǹkan kan. The way you behave to people, that's why they are going to relate with you. The money is ridiculously too high. What then at the end of the day? Number 2, you are over there gallivanting and thinking that you can manipulatively destroy the person's life so that wàá lo reverse psychology pé tí bá kọ́kọ́ sọ pé màá gbàṣírí ẹ̀ jáde màá bá tiẹ̀ jẹ́ bóyá ó máa wá lọ wówó yẹn jáde ó máa wá san fún yín. Momo, bring it on. Pattern ni ẹ ti ṣe lálàkọ́kọ́ ẹ ti mú jẹ ẹ lè mú jẹ mọ́ kò yé yín ni ṣe rí fọ́màtì yẹn ó ti cast ẹ gbàgbé kọ́bọ̀ ẹ ní rí fọ́màtì tẹ́ ń lò yẹn ẹ̀yin gangan ṣe Momo ń ṣe yahoo lórí Facebook ni fọ́màtì tẹ́ ń lò yẹn ó ti cast ẹ lọ wá another format lè sí nǹkan kan tó lè gbé ìbílẹ̀ wálẹ̀ àbí pín ìmọ̀dà wálẹ̀ torí ẹ̀yin kọ́ lẹ gbé wọn sókè bẹ́ẹ̀ ni ẹ mọ̀ sí ìṣe kò ju 2 years lọ tẹ̀lé ti fẹ́ bá tiẹ̀ jẹ́ ọmọkùnrin tó ti ń bọ̀ for over 20 years building it from stone to stone to stone. Ìyá àjàrà àbúkọ̀ kan tí àwọn ọmọ ẹ̀ ò ṣe rere nínú ayé wọ́n sọ pé I know you for 2 years, I will now destroy what you have been building for the Momo. Ẹ má lọ fẹ̀mí àwọn ọmọ yín di ṣe mọ̀ pé kan ti kú mọ́ yín lọ́wọ́ rí. Ọ̀tọ̀ ọmọkùnrin yẹn ti build níjọ́ tí ò rí jẹ tíjọ́ tí ò sí ìjọ́ tó wà. Do you think somebody selling an estate, somebody selling building houses 2 bedroom 3 bedroom gbogbo ẹ̀ selling land and everything, you think it's easy like that? Ìwọ ìyá àjàrà àbúkọ̀ wọn wá jókòó sínú yàrá ó fẹ́ máa gba 30 million níbo náà ti ń ṣerú ẹ̀ ó wá sọ pé tó o bá gba 30 million ó máa bá yé ẹni yẹn jẹ́ Momo ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi nà bẹ́ẹ̀ ni kàkà kẹ́ ẹ bá tìbílẹ̀ jẹ́ ayé àwọn ọmọ yín ló máa lọ sí ẹ wò ó ẹ jẹ́ ṣọ́ra yín ìkan ti ya wèrè ọmọ yín lọ́wọ́ tó ti ṣánkú dànù eléyìí tó kú ẹ jẹ́ mọ́ nǹkan tẹ́ ń ṣe torí ṣé ìyá ìbílẹ̀ máa wò yín ràn ní tí ò bá tiẹ̀ níyà kí yẹ ẹ̀ tiẹ̀ ti kú gan ṣé ó máa wò yín ràn ní àbí ìyàwó ẹ̀ máa wò yín ràn àbáwọn ọmọ ẹ̀ ló máa wò yín ràn àbáwọn ẹbí ẹ̀ ọmọ kan bíi ọmọ 1000 mà níbílẹ̀ láàrin fámílì gbogbo wọn máa wò ìyá àjàrà àbúkà kan ràn kó wá bayé ẹ̀ jẹ́ Momo àwa gan tó jẹ́ speaker gan ò ní wò yín ràn tẹ́ bá fẹ́ ṣe nonsense ẹ kọjú sí wa face àwa náà ẹ kógun jà wá ẹ face àwa náà àwa tó fún yín àwa tó fún yín Momo kò ní ìdíkẹ́ máa wá nǹkan tí ò sọnù kiri àwa gangan là ń kó bò yín kì í ṣe ìbílẹ̀ tó bá wù pé ẹ kì í ṣọ́lẹ̀ ẹ̀yin ẹ face àwa eléyìí mímú wálẹ̀ ni eléyìí mímú wálẹ̀ ni nǹkan tẹ́ fi ń jẹun nìyẹn kẹ́ máa bayé èèyàn jẹ́ kind of useless woman ẹ wá sọ pé àwọn ọmọ ẹ̀ wo ló fẹ́ ṣe rere nínú ayé àwọn tó tún fún ẹ lówó 15 million bó ṣe ń sanwó advert fún ẹ nìyẹn kò tún tẹ́ ẹ lọ́rùn Momo
you go ṣe kí ni, you go learn the hard, ẹ tẹ̀ tí ń learn nínú lóòótọ́, go learn the hard way.